Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù. Àmín. Bàbá gba ọpẹ́ wa. Àmín. Ọmọ gba ọpẹ́ wa. Àmín. Ẹ̀mí gba ọpẹ́ wa. Àmín. Ọlọ́run, a fẹ́ gbọ́ ọ̀rọ̀ rẹ ní wákàtí yìí lórúkọ Jésù. Olúwa bá wa sọ̀rọ̀ rẹ. Àmín Jésù. Gbogbo etí tí ó gbọ́ ọ̀rọ̀ rẹ ní wákàtí yìí lórúkọ Jésù. Olúwa jẹ́ kí ẹ̀mí òrìkúwàdà jẹ́ kó wọnú wa. Àmín. Ọlọ́run ní ìkẹyìn, Olúwa lórúkọ Jésù jẹ́ ká lè bá ọ jọba. Àmín. Ògo fún ọkọ lókè ọ̀run. Hallelujah. Ní orúkọ Jésù Kristi Olúwa ni a gba àdúrà. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Ẹ káàsán, gbogbo etí tó ń gbọ́ mi, gbogbo ojú tó ń wò wá ní orígun mẹ́rin àgbáyé, mo kí wa kú ìsinmi ọjọ́ ológo òní lórúkọ Jésù. A ó ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé lórúkọ Àmín Jésù. Jésù. Ní ọ̀sán yìí, ohun tí ẹ̀mí mọ́ fi sí wa lẹ́nu pé ká fi bára sọ̀rọ̀, òun náà ni ẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà. Ẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà. Kí ni ìbọ̀rìṣà jẹ́? Àbí kí ni ohun tá à ń pè ní ìbọ̀rìṣà? Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lónìí wọ́n ti dájú sọ àwọn ènìyàn kan, wọ́n ti yà àwọn èèyàn kan sọ́tọ̀ pé àwọn eléyà bọ̀rìṣà ni wọ́n, bóyá nítorí ọ̀nà tí àwọn ń gbà láti fi sin Ọlọ́run wọn. Ṣùgbọ́n bí a bá ń sọ̀rọ̀ nípa ìbọ̀rìṣà, ìbọ̀rìṣà jẹ́ ìṣe kan tó jẹ́ wípé ó lè mú kí ènìyàn kó máa sin ohun tí kò tó Ọlọ́run, àbí kó máa forí balẹ̀ fún nǹkan mìíràn tí kìí ṣe Ọlọ́run. Tí a bá dẹ̀ wò dáadáa gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run, bí Ọlọ́run ṣe bá wa sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀, a rí wípé àwọn tí gbáànì ẹ̀rí wọ́n wọnú ìbọ̀rìṣà ní ìgbà àkọ́kọ́, for the first time wọ́n wọnú ìbọ̀rìṣà nítorí wípé ó dàbẹ̀ ní pé ìránṣẹ́ Ọlọ́run, ẹni tó jẹ́ àpẹẹrẹ Ọlọ́run ní àárín wọn nígbà yẹn, ó lọ sórí òkè Sinai, ẹni tí a ń pè ní Mósè, ó lọ sórí òkè Sinai, ṣùgbọ́n ó pẹ́ kó tó dé, ó lò bí 40 ọjọ́. Nígbà tó ti pé ó pẹ́ kó tó dé, wọ́n ní láti kóra wọn jọ, wọ́n béèrè fún ẹni tó máa ṣe atọ́nà àwọn. Wọ́n sì sọ fún arákùnrin Mósè wípé kó fún àwọn ní ẹni tó máa ṣe atọ́nà wọn. Ènìyàn lè wọnú ìṣe ìbọ̀rìṣà nípa wípé bóyá ohun tó ń béèrè lọ́wọ́ Ọlọ́run kò tètè tẹ́ lọ́wọ́. So irú ènìyàn bẹ́ẹ̀ á bẹ̀rẹ̀ sí rìn kiri, á bẹ̀rẹ̀ sí tojúbọ ohun tí ó yẹ kó tojúbọ, ohun tó wá ní kó ṣe ń gbà yẹn á ṣe. Nígbà tó yẹ pé òun fún ẹ̀kùn kóhun ṣe kí ni, òun ti wọnú ìbọ̀rìṣà. Then àwọn ohun tí à ń pè ní Ọlọ́run, nǹkan tá pè lọ́lọ́run gan kò yé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. So ó ń jẹ́ kí ayíkíni ká bára nínú ìbọ̀rìṣà. Nígbàtí Bíbélì sọ fún wa nínú ìwé Jòhánù orí 4 wípé ẹ̀mí ni Ọlọ́run, àwọn tó bá ń sìn wọn kò lè ṣàìsìn ní ẹ̀mí àti ní òtítọ́. So God is spirit. God is not an object that we can see. But today many people they depend and they want something that can be in form of image for them to be able to do what? To serve God. But in our mind, within us, God is within us, and God really wants us to worship Him from within us, not through anybody. Olúwa yóò wà pẹ̀lú wa. Now, ẹ jẹ́ ká wo ibi tí ìbọ̀rìṣà ti bẹ̀rẹ̀ nínú Bíbélì, ohun tó ṣẹlẹ̀ gan tí wọ́n fi tó fi pé àwọn ènìyàn bẹ̀rẹ̀ wọ́n yí padà sí ìbọ̀rìṣà. Ẹ ká wo òfin Ọlọ́run
nǹkan tó fi Ọlọ́run kọ́kọ́ sọ nípa ìbọ̀rìṣà ìwé Exodus orí 20 ẹsẹ̀ 3 book of Exodus chapter 20 verse 3. Ìwọ kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi. Ìwọ kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi. Yes. Ìwọ kò gbọdọ̀ ya ère fún ara rẹ. Ìwọ kò gbọdọ̀ ya ère fún ara rẹ. Tàbí àwòrán ohun kan tí ń bẹ lókè ọ̀run. Tàbí ti ohun kan tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀. Tàbí ti ohun kan tí ń bẹ nínú omi ní ìsàlẹ̀ ilẹ̀. Ìwọ kò gbọdọ̀ tẹ orí ara rẹ ba fún wọn. Bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ sìn wọ́n. Nítorí èmi ni Olúwa Ọlọ́run rẹ. Ọlọ́run owú ni mí. Tí ń bẹ ẹ̀ṣẹ̀ àwọn bàbá wò lára àwọn ọmọ. Láti ìrandíran kẹta àti ẹ̀kẹrin nínú àwọn tí ó kórìíra mi. Èmi á sì máa fi àánú hàn ẹgbẹgbẹ̀rún àwọn tí ó fẹ́ mi tí wọ́n sì ń pa òfin mi mọ́. Amen. Amen. Tá bá wò ní bí báyìí gàràgbàgàràgbà ni ọwọ́ Ọlọ́run kọ wípé ìwọ kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi. Ẹ jẹ́ ká wo ohun tó ń ṣẹlẹ̀ ní òde òní. There is what we call modern day idolatry. Ibi tí àwọn ènìyàn ń fọkàn sí àwọn tó ń ṣe ìṣẹ̀ṣe àwọn ń ṣe kìíní kan wọ́n ń bọ̀ bọ̀ ibẹ̀ yẹn tí ẹ̀kọ́ gan ni à ń lọ lónìí. Amen. Amen. Ibẹ̀ yẹn kankan là ń lọ lónìí. Tá bá wo ìbọ̀rìṣà ti pín yẹ́lẹyẹ̀lẹ wọ́n ti upgrade ohun tá à ń pè ní ìbọ̀rìṣà. Ó ti wà upgraded to the extent that, okay, let me say, number one, form of idolatry or type of idolatry. Number one, money. Àwọn èèyàn ń bọ ìrìṣà nípa ìfẹ́ owó. Ẹlòmíì níbi tí kò ti ní rí owó ẹ̀ṣẹ̀dá ìgan nínú church kò tí ẹni fẹ́ jẹ́ kán rí òun mọ́ wọn àbí kán mọ̀ òun mọ́ wọn. Ẹlòmíì chọ́ọ̀ṣì tí ó bá ṣe jìjìjì tí gbogbo ẹ máa kán tó kán máa connect wọn pẹ̀lú business kán máa fún wọn ní owó kán ẹgbẹ́ kò ní lọ. Ẹlòmíì connection ẹlòmíì wá lọ church ibùkọ́ tó ṣe máa da owó fún ló ṣà ń fẹ́. Ìránṣẹ́ Ọlọ́run lónìí àwọn ìránṣẹ́ Ọlọ́run wá lè pé they can do anything for the love of money. Ìfẹ́ owó ti ṣe kí ni ó ti jọba lọ́kàn wọn nígbà tó yẹ kí ìfẹ́ Ọlọ́run kó kí ni kó jọba ní ọkàn wa. Mo dẹ̀ máa èmi sọ kíkan nínú ọ̀rọ̀ Ọlọ́run tí máa ń bẹ ènìyàn sọ tí máa ń bá ènìyàn sọ̀rọ̀ Ọlọ́run pápá jíjọ lórí ìbọ̀rìṣà. Ohunkóhun tí ènìyàn bá ti gbé ga ju Ọlọ́run lọ ní inú rẹ̀ òun ni à ń pè ní ìbọ̀rìṣà. Ẹ wo ẹlòmíì fóònù ẹ̀ òun àti fóònù ẹ̀ ọjọ́ máa sùn ọjọ́ máa ń jí ni. A tẹ fóònù yẹn títí especially let me say social media. Ẹ ká ohun tó ń ṣẹlẹ̀ ní orí social media ní ayé òde ìdádùwà. Ìyá obìnrin míì fóònù ló máa tẹ̀ títí ọmọ ìyá dẹ̀ máa rá báyìí a máa rá wọná lọ ọmọ àlọ tọ́ọ̀bọ̀n kò tí ẹ̀kọ́ tọ́ọ̀bọ̀n nulé ó tún máa kárí ìdèwé ọkọ̀ alọ́bíṣẹ́ látàrọ̀ á dé akọlẹ̀kùn òṣìlẹ̀kùn wọlé tó máa fi wọlé tó máa fi kò tí ẹ̀ ní dáhùn kò ní mọ̀kan tó ń ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ òun. Ẹlòmí tó bá ti sùn ó jí báyìí kó tó sọ pé good morning Jesus, good morning Lord, fóònù ẹ̀ ló máa kọ́ mú tó pé ibẹ̀ yẹn ni ìṣúra ẹ̀ wà. Bíbélì ẹ pé ibi tí ìṣúra ènìyàn bá wà níbẹ̀ ni ọkàn ẹ̀ máa wà. So using social media, abuse of social media is another type of idolatry. What we use our phone for. Ẹlòmí kó tó kí ẹni tó tọ́jọ sùn lórí bẹ́ẹ̀dì kó àárọ̀ ó ti gbé fóònù ó ti lọ social media ó ti bẹ̀rẹ̀ sí ṣoríṣiríṣi àtẹ̀gbàdúrà àti gbàdúrà kó tó sùn lálẹ́ fóònù yẹn lọ́nà máa tẹ̀ títí tí ó bá rí fóònù yẹn ní ọjọ́ kan kò complete. Ká wá wo bí a ṣe máa feel tí a ò bá gbàdúrà ní ẹ̀ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀mẹ́rin àbẹ́ márùn lójúmọ́. Ṣùgbọ́n fóònù wa a lè lo more than 50 times lójúmọ́ nítorí pé ó ti wà addicted sí wa. Amen. 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 So àkọ́kọ́ tí mo dákọ̀ ìfẹ́ owó ó ti bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Àwọn ènìyàn ò tiẹ̀ sin Ọlọ́run mọ́. Owó ni àwọn ènìyàn ń wákàkiri náà ń tẹ̀lé wọ́n fẹ́ ṣe anything láti ní owó lọ́wọ́.
inú Ọlọ́run ò dùn sínú nǹkan bẹ́ẹ̀. Nípa ṣíṣe bẹ́ẹ̀ ẹ rí pé gbogbo nǹkan tá a fọkàn sí yìí, èmi ni owó ni, èmi ni fún social media ni, ó máa divert wa kó ẹ̀wò nínú church gan bẹ́ẹ̀ bá ń ṣe Sunday school tí à ń ṣe wàásù àtàbí ẹlòmíì orí fóònù máa wà throughout, fóònù ló máa tẹ̀ bẹ́ẹ̀ bá dọ́dọ̀ ẹlòmíì dání kí ní Bible lòun gbé sórí fóònù tóun tẹ̀. So gbogbo nǹkan wọ̀nyí ó lòdì sí ìfẹ́ Ọlọ́run. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni agbéga tí a bá nínú dídùn náà nǹkan ìjú Ọlọ́run lọ, inú Ọlọ́run lè kíni, inú Ọlọ́run lè dùn sí wa. Ìbọ̀rìṣà ni àwọn nǹkan báyìí. Mo ń wo nǹkan kan lórí social media sometimes I do go there too, but not that I am addicted to it. Amen. So mo ń wo nǹkan ẹnìkan orí wọn olórin kan ẹmọ you know fame ṣá ẹni tó pé tó wà into fame tó ń bá lè rí báyìí ó dẹ̀ bú so lẹ́bẹ̀rẹ̀ sí sunkún ní ọdẹ́ ìdúpẹ́ òun rí ẹni yìí òun rí ẹni lọ́jọ́ ayé òun inú òun dùn pé lọ́jọ́ ayé òun rẹ̀ ni mélòó báwo ni ò bá ṣe dùn tó ká ní bẹ́ẹ̀ là ń yọ̀ mọ́ Ọlọ́run, là ń yọ̀ mọ́ Kristi pé Jésù mo fẹ́ rí ọ. Ẹ wo Sákéwù tó pé fẹ́ rí Jésù, ó gun orí igi skámọ́rè lọ, igi tí ò rọrùn láti pọ́n, ó gun orí ẹ̀ lọ tó pé fẹ́ kí ni tó pé fẹ́ rí Jésù. Ẹni mélòó ló ń tiraka pé òun fẹ́ rí Jésù lónìí? Ẹlòmíì nítorí pé ibi tí ọkàn ẹ̀ dá ìfàtì sí orí social media dé, tó bá gbọ́ tó ń sọ̀rọ̀ Ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ aná disturb òun, tó bá gbọ́ tí wọ́n ní gbogbo tó ń ṣe yẹn distraction ló jẹ́ fóun. Èèyàn ṣe máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó máa pè ní distraction. Káàdì pé bóyá ó ti kọ́lé àjèjì Ọlọ́run sínú ọkàn rẹ̀. Lórúkọ Jésù Ọlọ́run yóò rà wá padà lọ́wọ́ ẹ̀mí ìbọ̀rìṣà. This idolatry of a thing is a type of is a kind of spirit. Ẹ̀mí ni bí Ọlọ́run ṣe jẹ́ bí àṣepẹ́ pé ẹ̀mí ni Ọlọ́run, bẹ́ẹ̀ náà ni ìbọ̀rìṣà náà jẹ́ ẹ̀mí kan tó pé téèyàn bá ti fàyè gbà jù nínú ọkàn ènìyàn lórí particular thing, then ó máa occupy gbogbo ayé wa, then àwọn nílé ìjẹ́ kíni àwọn nílé focus sọ́dọ̀ Ọlọ́run. Ohunkóhun tó bá ti ń gbé ojú wa kó lọ́dọ̀ Ọlọ́run, Jésù ti kára ẹ̀ sọ pé ẹnikẹ́ni tó bá fẹ́ràn bàbá àbí ìyá àbí ọmọ rẹ̀ ju òun lọ, ó ní pé kíni, ó ní pé kò yẹ ní tòun. Ẹ ká wo ìwé ìrere Matthew orí kẹwàá, Matthew chapter 10 verse 37. Matthew chapter 10 verse 37. So nínú ìrìnàjò yẹn Jésù ń ṣiṣẹ́ ìránṣẹ́ yẹn lọ, ìgbà tó rí ibi tí ọkàn àwọn ènìyàn dá ìfàtì sí, ó wò pé ẹ̀mí ìbọ̀rìṣà wà nínú àwọn ènìyàn yìí tó pé ọkàn wọn ò ṣe kí kò sí lọ́dọ̀ Ọlọ́run. The book of Matthew chapter 10. Ẹni tó bá fẹ́ bàbá tàbí ìyá jù mí lọ. Ẹni tó bá fẹ́ bàbá, kò sọ pé ká máa fẹ́ wà, kò sọ pé ká máa fẹ́ yà wọn, kò sọ pé ká máa fẹ́ yà wọn. Ó ní ìgbọ̀n ẹni tó bá fẹ́ bàbá tàbí ìyá jù mí lọ. Kò yẹ ní tèmi. Kò yẹ ní tèmi. Ẹni tí ó bá sì fẹ́ ọmọkùnrin tàbí ọmọbìnrin jù mí lọ. Ẹni tó bá fẹ́ ìkéyìí nínú àwọn ọmọ rẹ̀ ju Ọlọ́run lọ. Kò sì yẹ ní ti èmi. Kò sì yẹ ní tèmi. Amen. 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 Now, tá bá wo àárín bẹ́ẹ̀ pé Ọlọ́run bá wa sọ̀rọ̀ ń bẹ̀ yẹn nígbà tó wo iṣẹ́ àwọn ènìyàn. Ẹlòmíì lónìí á fi ọmọ ṣe excuse, á fi ọkọ ṣe excuse, á fi àwọn necessary things ṣe excuse láti fi sin Ọlọ́run. Inú Ọlọ́run ò dùn sí gbogbo nǹkan wọ̀nyí torí pé ó sọ nínú ìwé Exodus chapter 20 verse 3 yẹn, ó ní Ọlọ́run owú ni mí. I want us to underline that place very well. Ọlọ́run owú ni mí. Ohunkóhun tó bá ti lè gba àkókò Ọlọ́run, tó bá ti lè gba ìfẹ́ Ọlọ́run nínú wa, that means àwọn mú kọ́lọ́run kó jowú. Ohun yẹn ó ti jẹ́ ìbọ̀rìṣà tó dẹ̀ pé gbogbo nǹkan tó bá lè jẹ́ ìbọ̀rìṣà inú Ọlọ́run ò dùn sí. Ṣé ọlọ́mọ ẹ̀kárí ṣàwọn sọ pé kí ni Ọlọ́run má dùn sí bàbá àbí ìyá wa tá fẹ́, àbí kí ni Ọlọ́run má dùn sí ọmọ wa ọkùnrin àbọ̀mọbìnrin wa tá fẹ́. Ohun gbogbo ló máa ń ní ìwọ̀ntúnwọ̀nsì, but ní ti Ọlọ́run pé ní ìfẹ́ ti Ọlọ́run, there is no limit to how we can love God. There is no limit to how we can serve God. There is no limitation to it. We must serve God with all our heart. We must devote our time for things of God. Ọlọ́run sọ pé ká má ṣe ìfẹ́ àwọn ará ilé wa àbí ká má tọ́jú ọmọ, ká má tọ́jú ìyá, ká má tọ́jú bàbá, ṣùgbọ́n
àwọn àkókò tí wọn ọ̀tọ̀, àkókò tí Ọlọ́run ọ̀tọ̀. Lórúkọ Jésù, Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Àmín Jésù. Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Àmín. Now, ẹ jẹ́ ká wo another form of idolatry lónìí ẹlòmíì ti sọ àwọn olórí wa di òrìṣà tí à ń bọ. Ẹ ká wò láti inú ìjọ, obìnrin míì tí ó lè kúnlẹ̀ fún ọkọ ẹ̀ nílé, tó yẹ pé bí ìpá, bí àbàrá, bí ìgbájú ló fi ń ṣe fọ́kọ ẹ̀. Tó bá dé church á ṣe dáadáa, tó bá dé mosque á kúnlẹ̀ níwájú ìmáàmù ẹ̀, á kúnlẹ̀ níwájú pásítọ̀ ẹ̀, ṣùgbọ́n ní ilé kò regard ọkọ ẹ̀, kò regard àwọn ará ilé ẹ̀. Ẹlòmíì gan bó bá wá church tí ó bá tí rí pásítọ̀ ẹ̀, ààrẹ ò tí balẹ̀, kò tí gbà pé àdúrà tó ń gbà ìjọ yẹn bóyá àdúrà yẹn gbà. Ṣùgbọ́n Ọlọ́run tá ń sìn, Ọlọ́run tí a kì í fojú rí ni, Ọlọ́run tí a ò lè rí ní àwòrán ènìyàn ni. Mi ò sọ pé ká máa pọ́n àwọn olórí wa lé, àwọn alàgbà wa, àwọn olórí ẹ̀sìn wa, mi ò sọ pé ká máa bọ̀wọ̀ fún wọn. Ọwọ́ tá máa bù fún wọn ó gbọ́dọ̀ kò gbọ́dọ̀ pa ìfẹ́ Ọlọ́run lára, kò gbọ́dọ̀ pa ìfẹ́ Ọlọ́run lára. Ẹlòmíì ò tiẹ̀ kò rí ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí nǹkan kan. Ìbẹ̀rù Ọlọ́run ti sọnù nínú àwọn ìjọ lónìí. Ìfẹ́ inú ara wa òun là ń ṣe kíni, òun là ń ṣe. Ìwọ tó gbé alàgbẹ gẹ́gẹ́ tó gbé gágágá ju ọ̀rọ̀ Ọlọ́run lọ, ẹ̀mí ìbọ̀rìṣà ló wà nínú ẹ̀. Jésù sọ fún Sátánì nínú ìwé Mátíù orí 4 pé a ti kọ́ pé ọmọ ènìyàn wà nípa àkàrà nìkan, àfi gbogbo ohun tó bá ṣe kíni tó bá ti ẹnu Ọlọ́run jáde. Whatever God says is what we must worship. Ohun tọ́lọ́run bá ti sọ tó jẹ́ ìfẹ́ Ọlọ́run, òun la gbọ́dọ̀ mú dání, ta gbọ́dọ̀ pọ́nlé, ta gbọ́dọ̀ gbéga. Olúwa ò ní fi wá sílẹ̀. Ẹ ká wo ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 5, Book of Colossians chapter 3 verse 5. Nítorí náà ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ ní ayé run. Ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ nínú ayé run. Àgbèrè, ìwà èrí, ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ búburú, àti ojú kòkòrò, tí ń ṣe ìbọ̀rìṣà. Ìbọ̀rìṣà. Now, tẹ́wàá rí pé ibi tí a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀, ibi ẹ̀gangan náà ni ìwé Kólósè ló fẹsẹ̀ múlẹ̀. Gbogbo ohunkóhun tó bá ti jẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́ ara, ẹlòmíì tó pọ́ fẹ́ ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ ṣàgbèrè, ó lè pa ṣọ́ọ̀ṣì tì for some time for the love of what? Of lust, fún ìfẹ́kúfẹ̀ẹ́. Ẹ̀rí oníwé Kólósì ó lè gbà ní ìmọ̀ràn pé ká máa pa ẹ̀yà ara wa tó jẹ́ kíni tí ń bẹ nínú ayé run. Kò sọ pé bí ẹsẹ̀ wa, àbọ̀wọ́ wa, àbí ojú wa, àbí apá wa. Ohun tó ń sọ ní pé gbogbo tó bá ti jẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́, gbogbo tó lòdì sí òfin Ọlọ́run, àgbèrè, ojú kòkòrò, ìwà èrí. So Olúwa ní ká ìgíní ká mú ọ wá sílẹ̀, ká má jẹ́ kó jẹ́ priority fún wa. Níwọ̀n bàtà láti jẹ́ kó jẹ́ priorities fún wa, àwọn kan yẹn a ò ní lè control ẹ̀, a ò ní lè control ara wa. Àwọn ohunkóhun tí ènìyàn bá ti lè control ara rẹ̀ kó nínú ẹ̀, ohun yẹn ti di part and parcel of that person, ó ti di ẹ̀yà kan nínú ara wa tó yẹ pé a ò lè fi ṣeré. Ọlọ́run àdẹ̀ máa wò pé ó máa ṣe o, ẹni lágbájá ó ti kọ̀ mí sílẹ̀, ọ̀tọ̀ ni ohun tó mú gbọ́. Lórúkọ Jésù mo gbàdúrà, ẹ̀mí ìbọ̀rìṣà Ọlọ́run yóò bá wí nínú ayé wa, Ọlọ́run yóò lè jìnnà sí wa. Ẹ̀rí ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 5 ó pe àwọn kan yẹn ní kíni, ní ìbọ̀rìṣà, ìwà èrí. Ká máa ẹwọ tó ń ṣẹlẹ̀ nínú ayé lónìí nísìn. Àwọn ènìyàn, àwọn kan wà tí pé wọ́n ti devote life wọn fún àti pa ọmọlàkejì. Wọ́n mọ́kò ìbànújẹ́, wọ́n ti sọ sínú ìdílé kan, wọ́n á jẹ́ káwọn yẹn kọ́ máa sọkún, just because òun fẹ́ lówó, òun fẹ́ ní fame, òun fẹ́ lókìkí. Kò tẹ̀ ní ró bí ọmọlàkejì ṣe fẹ́ gíní, bó ṣe fẹ́ feel
so Olúwa ní gbogbo àwọn ìwà báyìí ẹ jẹ́ ká máa pa àwọn ẹ̀yà ara wa tó kíni tó ń bẹ nínú ayé run, gbogbo ìwà àrékèrèkè, ìfẹ́ tinúmi nìkan, ìmọ̀tara ẹni nìkan. Ẹ ká wọn tó ṣẹlẹ̀ Nàìjíríà lónìí, ojú kòkòrò wọ́n jẹ́ káwọn ènìyàn kan máa kó billions just because for the love of their family, wife, children and their relatives, and more than 200 million ènìyàn wọ́n dẹ̀ ń suffer, they are languishing in poverty. Lórúkọ Jésù Olúwa yóò ṣàánú fún wa, àmín, Ọlọ́run yóò dáríjì wa. àmín. Ẹ ká wo ìwé 1 John chapter 5 verse 1 from verse 1. 1 John chapter 5 from verse 1. Ọlọ́run bá wa sọ̀rọ̀ níbẹ̀, ó ń sọ̀rọ̀ lórí ìbọ̀rìṣà, níbẹ̀. Yes. Olúkúlùkù ẹni tí ó bá gbàgbọ́ pé Jésù ni Kristi. Yes. Ẹbí nípa ti Ọlọ́run. Àbí nípa ti Ọlọ́run. Àbí nípa ti Ọlọ́run. Yes. Àti gbogbo ẹni tí ó fẹ́ràn ẹni tí ó bí ni, ó fẹ́ràn ẹni tí a bí nípasẹ̀ rẹ̀ pẹ̀lú. Nípa èyí ni àwa mọ̀ pé àwa fẹ́ràn àwọn ọmọ Ọlọ́run nígbà tí àwa fẹ́ràn Ọlọ́run tí a sì ń pa òfin rẹ̀ mọ́. Nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run, pé kí àwa kí ó pa òfin rẹ̀ mọ́. Òfin rẹ̀ kò sì nira. Kò nira láti ṣe. Òfin Ọlọ́run tó fún wa kì í ṣe nǹkan tó nira láti ṣe. It's only when we decide not to do what? Not to pay attention to it. Òfin Ọlọ́run ò nira láti ṣe fún wa. Ẹ jẹ́ ká máa rọ gbogbo etí tó ń gbọ́ mi, gbogbo àwọn tó ń wò wá, ẹ jẹ́ ká yí padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ ká fi ìfẹ́kúfẹ̀ẹ́ ara sílẹ̀, ìfẹ́kúfẹ̀ẹ́ ọkàn ẹ ká fi sílẹ̀. Jésù nígbàtí Sátánì ní after tó gbàwẹ̀ 40 ọ̀sán àti 40 òru tí Sátánì yọ sí, ẹ̀rí àrí pé ó ṣẹ́gun Sátánì nípa ọ̀rọ̀ Ọlọ́run, ó kọ̀ láti forí balẹ̀. Gbogbo àwọn ìdánwò tí Sátánì ṣe fún, kì í ṣe pé bóyá Sátánì yọ sí, gbogbo ohun tó ṣẹlẹ̀ nínú ìrìn àjò yẹn nínú ọkàn Jésù ni gbogbo àwọn kìíní yẹn ti ń wá. Àdáṣíwá tó yẹ pé a gbọ́dọ̀ lè ṣẹ́gun èrò búburú. Gbogbo èrò tí ó bá ti jẹ́ èrò tó tako ọ̀rọ̀ Ọlọ́run nínú wa, a gbọ́dọ̀ máa kíni, a gbọ́dọ̀ máa tẹrí irú èrò bẹ́ẹ̀ bá, a ò gbọ́dọ̀ máa gbọ́ ti Sátánì. Jésù jẹ́ Sátánì, ó fi ohun mèremère, ohun ayé, gbogbo nǹkan tí ènìyàn fẹ́ láti ènìyàn ń lò láyé láti lè jẹ́ ènìyàn, Sátánì fi dán Jésù wò, just because bóyá ó máa ṣe kíni, ó máa sọ́kọ̀ fóun. Amen. Amen. Kì í ṣe bóyá image kan ni Jésù ní tó ń bá Jésù sọ̀rọ̀, no, nínú ọkàn ẹni. So gbogbo gbà yẹn Jésù jagun nínú ọkàn ẹ̀, òun àti ẹ̀mí ẹ̀, èrò yẹn wọ́n yọ ń jagun pé after 40 days tí ebi ọmọ pé next thing ẹni tó ń gbàwẹ̀, next thing tí ó bá di pé bí ó parí àwẹ̀ tó gbà tó next thing máa gírí ebi náà máa pa. Then ọ̀rọ̀ bí oúnjẹ ló kọ́ gbé wá síwájú ẹ̀ ní ọ̀nà tí kò yẹ kíni, ní ọ̀nà tí kò tọ́. Jésù sọ pé rárá, kò rí bẹ́ẹ̀, a ti kọ̀wé pé báyìí. Ọ̀nà wo la fi lè bọ́ kúrò nínú ìbọ̀rìṣà? Ohun àkọ́kọ́ ni wípé a ní láti jẹ́ ẹni tó ń jẹ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu nígbà gbogbo. Bí a ò bá jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó máa gbénú wa, ó máa fọ́ ní pé àwọn tí ó jẹ́ ẹni òkùnkùn tí wọn kì í ṣọmọ ìmọ́lẹ̀, àwọn náà mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run, wá gbé ọ̀rọ̀ Ọlọ́run wá fún wa ní ọ̀nà mìíràn tó jẹ́ kíní, èyàn ò dẹ̀ nílé kíní, èyàn nílé kọ̀ọ̀yàn ní àṣìbọ́rọ̀ Ọlọ́run náà ló sọ bẹ́ẹ̀. But tó bá mọ ọ̀rọ̀ Ọlọ́run dájú dáadáa tó jẹ́ kẹ́mi mọ́ kó interpret ẹ̀ fún ẹ, nígbà tó máa gbé ọ̀rọ̀ Ọlọ́run wá fún ọ ní ọ̀nà tó lòdì, wà á lè fi nípa agbára ìmọ́tò àánú ẹ̀ wà á lè fi sọ pé no, nǹkan tí Ọlọ́run sọ níbẹ̀ ẹ̀kọ́ lélẹ̀, nǹkan tó ń sọ níbẹ̀ lélẹ̀. Amen. Àìpé nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí Jésù tó ń gbénu Jésù Kristi, ó yẹ kíni, ó ṣẹ́gun ìdánwò Sátánì. Jésù Kristi kò bá tí ṣàṣeyọrí ká ní pé kì í ṣe pé ń ṣe ló ṣe kíni, níṣe ló fira ẹ̀ sínú ọ̀rọ̀ Ọlọ́run dáadáa, ká ní pé ń ṣe ló kíni ló fira ẹ̀ sínú ọ̀rọ̀ Ọlọ́run. Olúwa yóò wà pẹ̀lú wa. Àmín. Ọ̀nà kejì tí a ti lè fi ṣẹ́gun ìbọ̀rìṣà ni wípé alájẹ́ kí sùúrù wa kó tó, alájẹ́ kí sùúrù wa kó tó. Ẹ ká wo, ká tó máa lọ, ẹ ká wo ìwé Exodus, the book of Exodus chapter 32, káàkà láti ẹsẹ̀ kìíní yẹn. Exodus chapter 32,
nígbà tí àwọn ènìyàn rí i pé Mósè pẹ́ láti sọ̀kalẹ̀ tí orí òkè wá àwọn ènìyàn kó ara wọn jọ sọ́dọ̀ Árónì wọ́n sì wí fún un pé dìde dá òrìṣà fún wa tí yóò máa ṣáájú wa lọ bí ó ṣe ti Mósè yìí ni ọkùnrin nì tí ó mú wa gòkè láti ilẹ̀ Íjíbítì wá àwa kò mọ ohun tí ó ṣe Árónì sì wí fún wọn pé ẹ kan òkúta wúrà tí ó wà ní etí àwọn aya yín ẹ kan òkúta wúrà tí ó wà ní etí àwọn aya yín àti ti àwọn ọmọkùnrin yín àti ti àwọn ọmọbìnrin yín kí ẹ sì mú wọn tọ̀ mí wá gbogbo àwọn ènìyàn sì kán òkúta wúrà tí ó wà ní etí wọn wọ́n sì mú wọn tọ̀ Árónì wá ó sì gbà wọ́n ní ọwọ́ wọn ó sì fi ohun ọ̀nà fífín ṣe é nígbà tí ó sì dá a ní àwòrán ẹgbọrọ màlúù tán wọ́n sì wí pé Ísírẹ́lì wọ̀nyí ni òrìṣà rẹ tí ó mú ọ gòkè láti ilẹ̀ Íjíbítì wá nígbà tí Árónì sì rí ó tẹ́ pẹpẹ kan níwájú rẹ̀ Árónì sì kéde ó sì wí pé ọ̀la ni àjọ fún Olúwa. Amen. Nítorí àkókò wa now àwọn ènìyàn a rí pé àwọn èèyàn we want a physical being, something that can be in replica of God. àìlè ní sùúrù àwọn ọmọ Ísírẹ́lì just dípọ́n rí Mósè lọ for 40 days tí wọn ò rí any sign wọ́n pe Árónì pé kó yí kíni kó fún àwọn ní ẹni tó máa kíni tó máa ṣíwájú àwọn lọ sí iwájú Ọlọ́run and ibi tí òye Árónì dẹ̀ gbédé ó ní kán mú òrùka wúrà tó wà létí wọn ilé tí àwọn obìnrin wọn ó ní kán kíni ó ní kí wọ́n kan dájọ́ ó fi mọ èrè fún wọn torí pé Ọlọ́run ṣe kíni Ọlọ́run pẹ́ díẹ̀ kó tó yí kíni kó tó dá wọn lóhùn gbogbo onígbàgbọ́ mo fẹ́ bẹ̀ wá mo fẹ́ rọ̀ wá gbogbo wa ní ìlérí Ọlọ́run wà fún tó dẹ̀ wà níwájú wa ìwé Ábákúkù sọ pé bí ìlérí náà tilẹ̀ falẹ̀ ó ní ṣùgbọ́n kì yóò ṣe kíni kì yóò pẹ́ mọ́ ẹ jẹ́ ká dúró de ìlérí Ọlọ́run ẹ ká dúró de àsìkò Ọlọ́run gbogbo ohun tá a bá ń ṣe ní tí a bá kọ̀ láti dúró de ìlérí Ọlọ́run tá a bá ní sùúrù ẹ̀mí ìbọ̀rìṣà setting dẹ̀ abẹ́rẹ́ sí káàkiri ohun kó tó bá ní ká ṣe ń gbà yẹn ni àmàmà kiri ni àmàmà ṣe Ọlọ́run kò ní fi wá sílẹ̀ Olúwa yóò dúró tì wá ìbọ̀rìṣà jẹ́ ohun tí Ọlọ́run kórìíra ó dẹ̀ jẹ́ ohun tó máa ń ya ènìyàn nípa sí ọ̀dọ̀ Ọlọ́run kò sí ẹnikẹ́ni tó lọ tó gbé ẹ̀mí ìbọ̀rìṣà wọ̀ tó tún padà sọ́dọ̀ Ọlọ́run ní ara pípé àbí ní májẹ̀mú tó ṣe kí ni tó complete mọ́ lórúkọ Jésù mo gbàdúrà gbogbo bí tí ẹ̀mí ìbọ̀rìṣà tó ti ń jọba nínú ìjọ wa àbí nínú ayé wa lórúkọ Ọlọ́run yóò lé jáde. Àmín Jésù. ní báyìí ẹjọ́ ẹ jẹ́ ká gba àwọn àṣàyàn àdúrà bíi mẹ́ta yìí tó wà níwájú wa ẹ ká pe orúkọ Jésù ní ìgbà mẹ́ta ẹ ká sọ fún Ọlọ́run Olúwa mo fi ara mi fún ọ ní ẹbọ àyè mímọ́ gẹ́gẹ́ bí ìwé Róòmù orí 12 ó ṣe sọ ẹ ká parúkà gbàdúrà Ọlọ́run mo fi ara mi fún ọ ní ẹbọ àyè mímọ́ gbogbo bí tí ẹ̀mí ìbọ̀rìṣà tó tẹ́ pẹpẹ sí nínú ayé mi Olúwa sọná síbẹ̀ Olúwa lé ẹ̀mí ìbọ̀rìṣà jáde àdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ akéèpé Ọlọ́run ní wákàtí mo fi ara mi fún ọ ní ẹbọ ààyè mímọ́ lórúkọ Jésù gbogbo bí tí òrìṣà tí ẹ̀mí ìbọ̀rìṣà ti tẹ́ pẹpẹ sínú ọkàn mi Olúwa sọná síbẹ̀ Olúwa sọná síbẹ̀ Olúwa lé ẹ̀mí ìbọ̀rìṣà jáde Olúwa lé ẹ̀mí ìbọ̀rìṣà jáde Olúwa lé ẹ̀mí ìbọ̀rìṣà jáde nínú ìjọ wa gbogbo tí ẹ̀mí ìbọ̀rìṣà ti tẹ́ pẹpẹ sí Olúwa sọná síbẹ̀ Olúwa lé ẹ̀mí ìbọ̀rìṣà jáde Jésù Olúwa wa àmín. ẹ ká gbàdúrà ní ìpàkejì ẹ ká sọ fún Ọlọ́run Olúwa gbogbo ẹ̀mí èròkérò gbogbo ẹ̀mí àjèjì èyí tó máa ń dágbà wọnú ayé mi láti dán mi wò láti mú mi ṣe ohun tó lòdì sí ìfẹ́ rẹ irú ẹ̀mí bẹ́ẹ̀ yìí Olúwa lé wọn jáde Olúwa tilẹ̀kùn ọkàn mi jẹ́ kí ìfẹ́ rẹ kó wà ní ọkàn mi títí láéláé ó yá àdúrà lórúkọ Jésù lórúkọ Jésù ní agbára Jésù ní àṣẹ Jésù Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run Olúwa mo ké pè ọ́ gbogbo ẹ̀mí tó ń yá mi lò gbogbo ẹ̀mí tó máa ń dágbà wá láti máa kọ́ mi lóhun tó lòdì sí ìfẹ́ wọn Ọlọ́run Olúwa lónìí Olúwa lérò mi bẹ́ẹ̀ jáde Ọlọ́run ẹ̀mí gbogbo èèyàn jẹ́ kí ẹ̀mí rẹ Olúwa jẹ́ kó darapọ̀ mọ́ mi fún mi ní ọkàn tuntun Olúwa tilẹ̀kùn ọkàn mi fún gbogbo ẹ̀mí tó lòdì sí àṣẹ rẹ gbogbo ẹ̀mí tó lòdì sí ìfẹ́ rẹ Olúwa tilẹ̀kùn ọkàn mi fún wọn Olúwa máa jọba lọ Jésù Olúwa wa ẹ ká gbàdúrà ká sọ fún Ọlọ́run alààyè ẹ ká ké pe Ọlọ́run ká sọ fún Ọlọ́run gbogbo nínú ìjọ Kristi ní gbogbo àgbáyé gbogbo ọmọlẹ́yìn Jésù Kristi
tí ẹ̀mí ìbọ̀rìṣà ń yálò ẹ ká sọ fún ọlọ́run olúwa lọ já wọn gbà ọlọ́run pè wọ́n padà sínú ìfẹ́ rẹ gbogbo àníyàn ayé tó sọ wá di abọ̀rìṣà ní ọ̀nà kan àbí èkejì ọlọ́run jọ fún wa ní ìṣẹ́gun lórí rẹ̀ olúwa fún wa ní agbára láti lè máa borí ẹnu ara ní gbogbo ìgbà àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run bàbá ọlọ́run máa ké pè ọ́ ọlọ́run nínú àánú rẹ gbogbo ìjọ kristi ní gbogbo àgbáyé gbogbo ọmọlẹ́yìn kristi tí ẹ̀mí ìbọ̀rìṣà ń yálò olúwa wọnú wọn ọlọ́run lọ já wa gbà padà olúwa já wa gbà padà gbogbo àníyàn ayé èyí tó lè mú kí ẹ̀mí ìbọ̀rìṣà kó máa yá wa lò ọlọ́run fún wa ní ìṣẹ́gun lórí rẹ̀ ọlọ́run fún wa ní ìrọ̀rùn lórí rẹ̀ olúwa fún wa ní ìrọ̀rùn lórí rẹ̀ olúwa fún wa ní ìrọ̀rùn lórí rẹ̀ olúwa fún wa ní ìrọ̀rùn olúwa fún wa ní àṣẹ lórí rẹ̀ fún wa ní agbára lórí rẹ̀ ọlọ́run máa fi wá sílẹ̀ a máa gbé ọ̀gá jésù kristi olúwa wa ní orúkọ jésù bàbá gba ọpẹ́ wa ọmọ gba ọpẹ́ wa ẹ̀mí mọ́ gba ọpẹ́ wa adúpẹ́ níbi tí ó ràn wá lọ́wọ́ dé ó ní ó ràn ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá ó sì mú wọn kó ní gbogbo làálàá wọn ọlọ́run ya képe ọ lónìí ẹ̀mí ìbọ̀rìṣà òun la fi bú nínú ayé wa nínú ayé ọkùnrin nínú ayé obìnrin nínú gbogbo ìjọ kristi ní gbogbo àgbáyé lórúkọ jésù olúwa lé wọn jáde àmín jésù olúwa lé wọn jáde àmín olúwa lé wọn jáde àmín ọlọ́run a fẹ́ ọkàn rẹ ọlọ́run a fẹ́ ẹ̀mí rẹ ọlọ́run láti máa gbénú wa bí kristi yẹn ṣe sọ ní ìwé ìfihàn orí 3 ẹsẹ̀ 20 wípé mò ń kànlẹ̀kùn bí ẹnikẹ́ni bá lè ṣílẹ̀kùn ọkàn rẹ̀ èmi yóò wọlé èmi yóò sì máa bá jẹ èmi yóò sì máa bá mu olúwa lónìí lórúkọ jésù aṣílẹ̀kùn ọkàn wa fún ọ ẹ̀mí mọ́ wọnú wa wá àmín jésù olúwa ṣẹ́gun ìbọ̀rìṣà fún wa gbogbo àníyàn ayé èyí tó máa ń tini lọ síbi ìbọ̀rìṣà lórúkọ jésù ọlọ́run fún wa ní ìṣẹ́gun lórí rẹ̀ olúwa fún wa ní ìrọ̀rùn lórí rẹ̀ ọlọ́run má fi wá sílẹ̀ a ó máa gbé ọ̀gá gbogbo bí etí tó ń wò ojú tó ń wò wá gbogbo etí tó ń gbọ́ wa lónìí lórúkọ jésù olúwa wọnú wọn ṣiṣẹ́ àpótí ẹ̀rí ọlọ́run yá jókòó sínú wọn ọlọ́run sọ ọkàn wọn dílé rẹ̀ a ó máa gbé ọ̀gá gbogbo orúkọ mẹ́rin lókè ọ̀run jésù olúwa wa àmín 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 lórúkọ jésù. orúkọ mi ni apostoli àgbà Moses Adeleke láti inú ìjọ wa ìjọ alábùkún fún tí a mọ̀ sí Blessed Barmy Gilead Church Outreach tí ó wà ní number 15 Fúnmi Ọ̀ṣídẹ́yìn Street Abáranjẹ Road Ìkọ̀tún Lagos àlàáfíà fún wa God bless you all in Jesus name. Amen.